ọ̀rọ̀ agogo kì í rójú yọ ewé, àfòmọ́ ọ̀pẹ kì í rójú ta egbò wọ ilẹ̀ẹ́lẹ̀. Kánkán lewé iná jó mọ́, wàràwàrà lọ́mọdé ń toko èsìsí bọ̀. Ilé ò gbá, ọ̀nà ò gbá ní ṣe wí ayáyàgbá. Ọ̀rọ̀ tí òkété bá ilẹ̀ sọ nílẹ̀ gbà. Gbogbo ọ̀rọ̀ tí mo bá lágbájá sọ nípa nǹkan tí mo fẹ́ gbà lọ́wọ́ rẹ̀, òun ni kó gbọ́, òun ni kó gbà. Nítorí pé ọ̀rọ̀ tí kọ́kọ́rọ́ bá àgádágodo sọ ni àgádágodo gbà. Títóbi Elédùmarè. So àwọn iṣẹ́ kan wà tó jẹ́ pé ó ṣòro fi kalẹ̀ online. Irú rẹ̀ ni irú iṣẹ́. So iṣẹ́ àwọn engineer, àwọn contractor, àwọn business personnel, tí wọ́n gba contract, tí wọ́n máa ń gba business, tí wọ́n máa ń gba ọjà ńláńlá lọ́wọ́ èèyàn, tí wọ́n sì dá owó náà padà. Àwọn ni wọ́n ní iṣẹ́ yìí. Àwọn náà ní irú iṣẹ́ yìí. Ohun tí iṣẹ́ wà fún ni pé kó ní nǹkan tó fẹ́ gbà lọ́wọ́ èèyàn, tó sì mọ̀ pé wàá dáwó rẹ̀ padà ní tilẹ̀ tọ́lọ́run. Ṣùgbọ́n àwa mẹ́wàá la fẹ́ gba contract, èmi mo fẹ́ kán gbé fún. A bá ti dé ibi presentation, èmi mo fẹ́ kán fún. Mo ń lọ ibi iṣẹ́ báyìí, ọ̀rọ̀ tèmi mo fẹ́ kán gbọ́, ọ̀rọ̀ tèmi mo fẹ́ kán gbà. Àlọ́jọ́ ń jà sí nǹkan pé jíjà tí mo mean sí kì í ṣe pé bóyá èèyàn fagídí báwo mo ṣe fẹ́ presentation pé èmi náà fẹ́ lọ sọ pé ọjà tèmi mo mọ kíní yìí ṣe jù. Èmi ni mo ta jù, èmi ni mo mọ̀ ta jù. Èmi ni mo lè tètè bọ́ tajà rẹ, èmi mo lè tètè bọ́ polówó ọjà rẹ. Èmi mo fẹ́ kẹ́ gbé iṣẹ́ yìí fún. Ó sì fẹ́ kán gba tiẹ̀. Ó fẹ́ kán fún ọ lówó kó fi ṣe business, kó fi ṣokòwò. Ó fẹ́ kí èèyàn kọjá fún ọ, kó ṣe fún ọ, kó gbà fún ọ. Olólùfẹ́ méjì, ọkọ ti ẹni, aya ti ẹni, olólùfẹ́ ti ẹni, ìṣọkùnrin sóbìnrin tí ó ní lọ́wọ́ ṣùgbọ́n tí ò fẹ́ fún ọ, tó sì fẹ́ kó fún ọ. Eléyìí ṣàfọ̀ṣẹ o. Kì í ṣàfọ̀ṣẹ o. Ṣùgbọ́n tó bá ti lò ó fún pẹ̀lú ògo Ọlọ́run, ọkàn yóò kàn rọ̀ willingly tí ó sì fún ọ. Kì í sì ṣe káfọ̀ṣẹ máa lọ àfọ̀ṣẹ tán. Bí ó bá fi tó ṣẹ́jú mélòó kan, márùn-ún mẹ́wàá, ojú ẹni ó wà lẹ̀ pé wọ́n ti fi nǹkan ṣe o. Eléyìí yàtọ̀ síbẹ̀. Ọkàn yóò tutù, yóò rí reason. Kódà bó ṣe pé yóò lọlé láàárín ọjọ́ kejì, ọjọ́ kẹta. Kódà ó lè sọ̀sẹ̀ kan bẹ́ẹ̀ ni wọ́n bá ṣe strong sí. Iṣẹ́ yẹn ó tọ̀ lára, yóò ṣe ìkọ̀sílẹ̀ sí fún ọ. Wọ́n bá rí pé èèyàn tẹ́ pé kò strong dáadáa ni láàárín ọjọ́ gan àbọ̀jọ́ kejì ó pẹ́ jù yóò fún ọ ní nǹkan. Ẹ̀rí kò ní fún ọ tó bá ti lò ó tọ́ sí. Kódà bó ṣe orí phone lọ ti ṣe presentation, bó ṣe video call, bó ṣe voice call ló ti ṣe presentation tó sá ti lò iṣẹ́ yìí. Bó ṣe pé ó lọ bá wọn face to face, tẹ́jọ́ ríra yín náà ni. Tó bá ti lò iṣẹ́ yìí pẹ̀lú ògo Ọlọ́run, ẹni yóò fún ọ ní nǹkan. Sọ pé àgádágodo pé oríṣiríṣi. Àgádágodo eléyìí ohun tó wà fún ni pé kí èèyàn fẹ́ gba nǹkan lọ́wọ́ èèyàn, òun ni wọ́n ń lo iṣẹ́ yìí fún. Àgádágodo tó confirm ni. Àgádágodo tó confirm ni. Ẹni yẹn ò ní lè ṣe nǹkan kan mí, kò ní ojú ààyè nǹkan kan mí tí ó fi ṣe nǹkan tó fẹ́ kó ṣe fún ọ, tí ó fi gbọ́ títí ẹ. Iṣẹ́ yìí kì í ṣiṣẹ́ tí èèyàn kan lè máa pín káàkiri just anyhow. Iṣẹ́ tí èèyàn kan lè máa pín káàkiri. Ẹni tó bá serious ni o, tó serious tó mọ̀ pé òun fẹ́, tí ń ṣe èyí tó mọ̀ fọ ọ̀rọ̀ pamọ́, yájọ láàsì, yájọ sọ̀rọ̀, yájọ bá ara sọ̀rọ̀. Ohun tí mo fẹ́ lò fún ni kì í ṣe ká burú báyìí ni. Àti jọ sọ, tó bá lè ṣe, a ṣe fún. Ṣùgbọ́n at least èèyàn ó mọ̀ èèyàn tí èèyàn fẹ́ ṣe nǹkan fún. A jọ mójú ajé kó ń sọ̀, a jọ sọ̀rọ̀, a jọ gbọ́ èdè ara wa yé. Torí tìbí tirẹ̀ láyé, takọtabo náà ni. Tí èèyàn bá rí ìsọmọlúàbí ẹni tí ẹ fẹ́ ṣe fún, pé kì í ṣe ẹ̀yin tí ó sì lò, èèyàn ó ṣe fún èèyàn náà. Ó fẹ́ bá mi sọ̀rọ̀ lórí iṣẹ́ 070 3156 3186.